Africa Content TV. Ìjọba bàbá Alábíọ́lá Bàkà nídìbò òjì kúnlẹ́kún. Láti pín nìyẹn. Ẹ̀yọ́ Bọ́ládé tá a bá ní bàbá ọba ọ̀gá ọba kọ̀ọ̀kan yín ní traditional level. Aládé ní ìbàzó a máa ní dín fújì mọ́tò tẹ́rù mọ́ ẹni ọba rẹ̀ sẹ́bọ̀ ìbàbá yín ní kọrin ó sẹ́ ẹ̀kúnlẹ̀ alá. Alábí ọ̀rẹ́ ìyá ti pín Alábí kò fàjà o. Gbogbo èèyàn Baládé kọ́ńkọ́ máa ṣe súnmí kún yín nígbà ọ̀sẹ̀ ìjọba. Bàbá ní bàbá ọba ẹjẹ́ ọ̀la. Bàbá ní ọ̀gá ọba ẹjẹ́ ọ̀sọ́gọ́ ọ̀pàṣọ. Traditional level jí bá o. Ọba aládé lórí o. Òun lọ kọlu o. Olórí èlò. Aláṣẹ èlò. Bàbá wa sì ti sìn nílò. Àwọn ní tí fújì táǹkọ̀ Pasuma ọkùnrin. Anybody tọ́pọ̀ ẹni kínkì o. Èmi ni dádì gbogbo. Ìjọba. A ní àpín ọ̀sẹ̀ kò yé wa dáadáa. A ní àpín ọ̀sẹ̀ bọ̀ kò yé wa ọ̀yún. Alábí kò dìjà o. Mo fi ń gbéṣẹ́ mi lárugẹ ni o bá tó. Ìjọba náà rè o. Government Fuji Mr. G. Adimo Fuji àkọ́kọ́. Capital Fuji ìdánṣọ́. Ajiwa Bọ́nà Capital náà Ali Fuji kúnlẹ̀kúnlẹ̀. Ohun tó bá jẹ́ kọ́kọ́ là á fàákà jíjí bọ́lá ní tiwa kúnlẹ̀. Kìnìún alájẹ́ ọba ẹranko. Kìnìún alájẹ́ ọba ẹranko. A ti jẹ́ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́. Kì í ṣe ní òwe ṣe ẹ̀bọ ìjìbọ́. Seven nọ́mbà alájẹ́ ògo the difference is clear láti sọ. Tipẹ́tipẹ́. Gbogbo ń tà sọ nígbà yẹn òkúnlẹ̀ Bàkà Alábí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́. Lẹ́bí máa mọ̀ pé ànábì kò ní òkúnlẹ̀ Pasuma nídìbò òjò kúnlẹ̀kúnlẹ̀. Etí ilé ìjọba mi gbọ́. Ojú ilẹ̀ ìṣàbírí òkè àgbàkálà mẹ́tẹ̀ẹ̀gùn ìtàkùn tó ní tèrè pàtó òkè orin àbójú rẹ̀ lógo kọ́kọ́rọ́ ilé orin kọ́kọ́rọ́ ilé orin àwọn òbí sílẹ̀ mọ́ ọ̀rọ̀ bóyá ẹ ló ń já ọ̀la o bóyá ẹ̀dọ̀ ló mú ọ̀ṣọ́ ọ̀tẹ̀ o. Ilé tí yóò di lẹ́kùn, òun lè wúrẹ́ wọn lè lọ́sùn. Bàbá ní bọ́dà fọ́mọ́, àdìsọ́ ti tọ́. Bàbá ní bọ́dà fọ́mọ́. Àrídùnnú làlà bí wàásù wò. Àrídùnnú làlà bí wàásù bàbá wọn ti wà o. Egúngún ìlòjò ra ọ lọ. Àwọn àgbà tó wọ̀n lè pa odò. Wọ́n rí pàrọ̀ àgbẹ̀ kọrin. Justo náà ni o Justo ọmọ Justo náà ni Paso. Justo náà ni Justo àní Justo náà ni Paso. Alákùnkọ́ ọlọ́gbẹ́ ọlọ́gbàdo gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́. Agbára lẹ́gbẹ̀ẹ́ ìgbésàkúlẹ̀ gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́.
agbára ló gbé gbèsè àjùmọ̀ra gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́ mo tó jọ wọn la fi rẹ̀ àwọn olórí rẹ̀ jà o àwọn alábò ṣe yọ̀ ọ́ láyé lọ́dọ̀ wà o. àwọn olórí rẹ̀ dàbí tí àwọn alábò ṣe yọ̀ ọ́ láyé lọ́dọ̀ wà o. I am proud, Oshola. To be a black man, Baba. I am proud, Oshola. Ajimola jẹ́rìí pé ojú tẹ̀sán mọ́lù torí bá dùgbò ló wà kó lè lábàgà mi Àlàbí ló jẹ́ tẹ̀sán mọ́. ọ̀pọ̀ ọmọ àdúgbò ọjà àpàlà ó tẹ̀sán mọ́kúnlẹ̀ torí bá dùgbò ló wà ibi èjì náà kúnlẹ̀ lábàgà mi Àlàbí ẹ̀rí sí bá a dàgírí tó ń pé. ọjìdá ajú nìyí ọmọ consolidation àràfà ọmọ bàtà mọ́ ṣùdì ọmọ kọ́kọ́ yìí yálù ńlẹ́sọ̀ kí kọ́nà aláàbẹ̀ kọ́lẹ́kọ́. ètè bá bèèrè. ẹ ṣe ẹyin tí wọn lágbègbè yìí ẹ gbọ́ ẹ jẹ́ tẹ́yìn jáde tẹ́yìn tí yá lẹ́jọ́ kẹ́yìn tó ní bí ó mọ̀ pé àtọ̀ ń bẹ kúnlẹ̀ lábàgà mi Àlàbí ẹ̀rín tó rà gbọ́ pé àwọn kan ti wá bí. bóyá dajì àwọn táwa níbí bá a sí owó sẹ́ẹ̀jì wá lọ́bẹ̀ níbí nígbà ó ta ọ̀pùrọ̀ gan ọkùnrin làbàkà wọ́n mọ̀ yàtọ̀ jí bọ́ ọ̀pùrọ̀ dán super gan ọ̀tá ìṣeré fún lànà wọ́n ti rí yàtọ̀ wọ́n sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní wọn fojú rí wọ́n ti wá rí fún ra wọn Àlàbí làbàkà bóyá tó ń bẹ jí bọ́ra ọlọ́run ló ní orí ìgbà o kì í ṣe èmi lẹ́ṣọ́ ọlọ́run mo fi sọ pé máa bí ìdí o máa kára tó wá ṣòro fún mi ẹṣọ́ ọlọ́run sátì ẹ̀mí ọ máa kára o tó ní ọkọ. báwa sí ẹsẹ̀ kì í bọ́ o ìjọba oníbùúsì ò bá so.
alábìnrin o àkọ́kọ́ fújì ní Ìsẹ́yìn àkọ́kọ́ fújì ní Ìsẹ́yìn olórí ọkọ náà ní Ìsẹ́yìn alábìnrin Ìsẹ́yìn ọjà ló sọ bẹ́ẹ̀ kì í ṣe èyí mákẹ́ẹ̀tì ló sọ bẹ́ẹ̀ kì í ṣe èyí ọjà ló sọ bẹ́ẹ̀ kì í ṣe èyí mákẹ́ẹ̀tì ló sọ bẹ́ẹ̀ kì í ṣe èyí àwọn tó ń ta ajá náà sọ bẹ́ẹ̀ kì í ṣe èyí àwọn tó ń ta